Orúkọ mi ni Lánre Kògbérègbè. Dúnní Kògbérègbè lórúkọ tèmi ń jẹ́. Láàárín gbogbo àwọn ọ̀rẹ́ mi, èmi ni mo pẹ́ kí n tó fẹ́yàwó. Wàhálà obìnrin pọ̀ jù. Lẹ́yìn ìgbà tí mo ṣègbéyàwó tán ni mo mọ̀ pé wàhálà ńlá gbáà nílé ọkọ. Ní ìsìn mo ti wá mọ̀ pé tá a bá kó obìnrin 10 papọ̀, nǹkan kan náà ni wà gbogbo wọn. Ṣé ẹ rí i pé gbogbo ọkùnrin pátápátá ibì kan náà ni wọ́n sùn tí wọ́n dorí kọ? Fún ẹ̀yin ọkùnrin tẹ́ ń wò mí nílé, èmi gan mo mọ wàhálà tẹ́ ń dojú kọ, gbọ́n mi somi ò tó làásìgbò hílàhílo àwọn obìnrin. Àmọ́ kí n tó sọ ní tẹ́ ẹ máa ṣe sí, á dákẹ́ kọ́ mọ nǹkan tèmi gan bá fàánù ilé mi náà. Fún gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń wò mí nílé, mo mọ̀ pé ó ní nǹkan bíi 2-3 tẹ́yin náà ń là kọjá, làásìgbò lọ́tún làásìgbò lósì, gbọ́n mi sí omi ò tó, kò sí bá ṣe lè ṣe tàfi lè tẹ́ wọn lọ́rùn, àwa obìnrin nìyẹn. Ṣùgbọ́n kí n tó lè sọ nǹkan tẹ́ máa ṣe nílé tí yín, ẹ ṣe kọ́kọ́ bá mi ká lọ kẹ́ wo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé tèmi, ká wá mọ bí ta ti fẹ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Irú iṣẹ́ wo bọ́ọ̀lù ń ṣe? Dùnní bẹ̀rù Ọlọ́run. Kí wá ni mo fẹ́ yàwó fún gan? Kí n délé kí n má lè jóúnjẹ gidi? Dùnní tell me, kí ni mo fẹ́ yàwó fún tí n bá lè jóúnjẹ gidi? Jọ má bínú, jọ irú ẹ̀ ṣàṣọmọ lọ́wọ́ mi rí. Jọ má bínú, mi ṣe irú ẹ̀ mọ́. Ó kàn rẹ̀ mi ní gbogbo ara báyìí ló ń ro mi. Gbogbo joint báyìí, stress ní ọ shop, then traffic gbogbo ẹ̀ ó jẹ́ kí n weak. Jọ má bínú, jọ lọ. Kí n má bínú? Kí n má bínú ni pé kí n mú gàrí sùn. Ó ra gàrí Ìjẹ̀bú papọ̀ má bò kí mo gbẹ̀ fún mi. Dùnní bẹ̀rù Ọlọ́run. Kí n má bọ̀ lé kí n má tún lè jẹun gidi. Ó wá lórí ẹ̀, ó sú ẹ, àpá ń ro ẹ, ẹsẹ̀ ń ro ẹ, kí n má jẹun gidi. Kò yẹ kó jẹ́ ròyìn ní tó tẹ́bí ń pa mí bọ̀ tí gbogbo ẹ̀ ń ṣe mí bọ̀ yìí. Kí wá níṣẹ́ ẹ̀gbọ́n lé yìí gan? Kò ṣe bí always. Ní pé kí n máa mú gàrí sùn. Àwọn obìnrin ẹgbẹ́ tiẹ̀, wọ́n máa ń fọ́kàn wọn lóúnjẹ gidi ni. Oúnjẹ gidi máa ń fún ọkọ wọn, kò ṣe gàrí àtẹ̀pà. Ebi pọ̀ fún wa lóúnjẹ lálẹ́ yìí sí ẹ̀rí nǹkan sọ sí o. Ebi pa Dùnní ò fún mi lóúnjẹ o. Dùnní ò fún mi lóúnjẹ o. Ò ń bẹ̀ mí. Ó kúrò ní láago 8, ó kúrò lọ́fíìsì láago 4, aago 4 sí aago 8 alẹ́ sí àtúnjẹun gidi. Ẹ lọ́rẹ̀ yìí, ẹ ṣe gan ma. Tráfíkì ni ẹ ṣe o. Kébi máa pa wá o. Ká má jẹun sùn o. Kébi máa pa wá bí. Take it easy now. Take it easy. Ó rẹ̀ mí ni, tí ó bá rẹ̀ mí ò ṣáà ní ṣe nǹkan tí mo ṣe fún ẹ jọ̀ọ́. Bá mi fìfẹ́ jẹ́ kó understand now. Kí fìfẹ́ jẹ́ kí ni? Jọ̀ọ́ torí Ọlọ́run. Kí take it easy. Ó ṣe gan mo dúpẹ́. Ebi ń pa mí Dùnní. Dùnní ebi ń pa mí. Ebi ń pa mí o. Jọ̀ọ́ bá mi fìfẹ́ jẹ́ kó understand now. Kí bẹ́ẹ̀ fẹ́ jẹ léyìí? Kí bẹ́ẹ̀ fẹ́ jẹ léyìí? Àwọn tó wà ní báǹkì gan wọ́n ń fọ́kàn wọn lóúnjẹ. Kámpọ̀sì bọ́ sí ìwọ. Ìrìn gbèrègbè ló máa rìn káàkiri. Nígbà tó kúrò ní ṣọ́ọ̀bù ní aago mélòó kò ń bẹ̀ tó sọ fún mi pé o ẹ̀ṣẹ̀ wọlé. Kò sí traffic tó gbọ́dọ̀ mú ẹ tó gbọ́dọ̀ fọ́kọ ẹ lóúnjẹ. Kí n má bínú kí n jẹ àbí kí n jẹ gàrí irú ìlọ̀kọ̀ ló fi ń lọ̀ mí. Bá mi fìfẹ́ jẹ́ náà. Mi ò fìfẹ́ jẹ́ o. In fact iyán ni mo fẹ́ jẹ lálẹ́. Mi ò ṣáàkì máa ń ṣe. Mo níyàn ni mo fẹ́ jẹ lálẹ́ yìí o. Èmi ṣáàṣì lọ kọ́nu ilé yìí. Bó ti lè wù kí aago lù tó mi ò mọ bó ṣe fẹ́ rẹ̀ tó bọ́ sí kíṣìn iyán báyìí òun ni mo fẹ́. Ó rẹ̀ mí gbogbo ara ló. Èmi ò fẹ́ gbọ́ o. Ebi ń pa mí o. Ebi ń pa mí o. Wọn ò fún mi lóúnjẹ o. Kò jù òótọ́ ni. Ebi ń pa mí Dùnní ebi ń pa mí o. Dùnní ebi ń pa mí o. Mi ò mu gàrí sùn o. Dùnní mi mú gàrí ebi.
ariwo ló wá ń pa ń sìn ṣé mo máa ń ṣe báyìí tẹ́lẹ̀ ni ó yẹ kó wọn ní sàkó rẹ̀ mi ni náà. tí ẹ mò ń gbọ́ rí pé ó rẹ̀ láti ṣe oúnjẹ fọ́kọ ẹ̀ ó rẹ̀ láti ṣe oúnjẹ fún ọkọ ẹ̀. this will be the first time tí máa sọ ọ́ ẹ̀ fún ẹ náà tí ó bá rẹ̀ mi ò ṣáà lè sọ pé ó rẹ̀ mi ara ò ṣáà gbé kí n ṣòkúta ó rẹ̀ mi ni. kò wá ń ṣoúnjẹ àárọ̀ kò ń ṣoúnjẹ ẹ̀sán oúnjẹ ẹ̀sùn oúnjẹ àjẹsùn oúnjẹ alẹ́. oúnjẹ alẹ́ gan náà kò gbọdọ̀ jẹ́. ìdúró mi ò mu gàrí sùn sí òfin làkàlà ọkùnrin mélòó ni wọ́ọ́rí tó mu gàrí sùn tó níyàwó lé kí wàá ní mo má rì fún. ìfẹ́ ní nàṣẹ́bí lẹ́rìí láti ń mi ò fi fẹ́ mu gàrí ìjẹ̀bù mi ìjàpá àbọ̀ kí pẹ̀lú fẹ́ kí ni mo má rì fún. kí n ti mọ̀ kí n ti yà lọ́dọ̀ ìyá láti fábẹ́ kí n jẹun sáré mi kí n jẹba kí n máa jẹba kọ́ máa ní à Mr. kò gbèrè pé kí ló dé pé búkàlẹ̀ tí wọ́n ń jẹ náà ọ̀rẹ́ ìyàwó mi náà láì ní ti ju ìyàwó mi ò gbẹ̀bẹ̀. má pa mí o ìyàwó ọdún. báwo lè ní. owó manage life jàre. kí ló ń ṣẹlẹ̀ sí i. ó wá ókè ọ̀ndọ́nà ń tiẹ̀. iṣẹ́ mi para mi. àdéhùn gbọdọ̀ ọkàn wà tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ ṣáà. ṣé kò. dẹ̀lé náà ọmọ náà yìí. ọmọ. kí ló ń ṣe ń pa ẹ́. mo ti try mo ti sáré mo ti gbàdúrà lọ sórí òkè gbàwẹ̀ but ìgbà tí mi ò dẹ̀rẹ́ ní sign. o ò lè jókòó síbì kan wọn ń dúró síbì kan wo òkè wọn máa you go from places to places ni. mo believe pé when the time comes Ọlọ́run ló ń ṣe náà. ọ̀rẹ́ mi àwọn ọkùnrin tó ń wò yìí wọn ń jókòó síbì kan wọn máa ń rìnrìn kùnrin ní òṣèbó mọ wọn. sọ bẹ́ẹ̀ ọkọ mi love mi gan ó dẹ̀ wà kẹrin so ó dúró tì mí kó. ọ̀rẹ́ mi jọjọ ẹ fẹ́ gbogbo alamọ̀ pé ọkọ ẹ lọ́ọ̀fẹ́ bọ́ tó o lè kápá àtàṣẹ́ṣẹ́ kò jókòó síbì kan wá wá nǹkan ṣe sí ni o. kí wàá ni mo fẹ́ ṣe sí. ọ̀rẹ́ mi jẹ́ wá sọ nǹkan fún ẹ ọ̀dọ̀ bàbá kan wà babaláwo gan babaláwo yẹn good gan mo tẹ̀ ti sọ fún pé mo lọ́ọ̀rẹ́ kan tó dẹ̀ níṣòro gan ó dẹ̀ ní kí n mú ẹ wá. bàbá yẹn ó good bàjẹ́ kò sí nǹkan tó wá débẹ̀ tó ní resolution. babaláwo. I'm telling you máa yẹn good everything tó wá solution yẹn máa dé má máa ṣe báyìí. babaláwo yẹn dára bàbá yẹn kò lọ ọ̀dọ̀ babaláwo ẹ kú lé mà ẹ ṣe gan mà olùdámọ̀ràn ọlọ́run alágbára ẹ ṣe mo dúpẹ́ o dóní òun lọ́dọ̀ babaláwo àǹtí. kò ń ṣe nǹkan tó burú o kò fẹ́ kó wá solution sí ọ̀rọ̀ ara ẹ̀ ni ó lè fi mọ̀. àǹtí àwa náà mọ̀ pé kò ṣe nǹkan tó burú àmọ́ àlọ́dọ̀ babaláwo ṣé gan wà tí ì máa ń ṣe pé ẹ láìkọ̀ rẹ̀ yín ìṣòro tá a níyìn sí babaláwo lẹ́kùn ẹ fẹ́ sọ́dẹ̀gbẹ̀jì àáfikàn wẹ̀ àáfikàn bọ́jú àámùkan àátọ̀kan láàbí kò ń ṣe bẹ́ẹ̀ kí báwo wá ni mà. mo kàn fẹ́ kó jáde sọ́ra rẹ̀ kó tán. ẹ má bínú. ó lè jẹ́ pé nǹkan burúkú lọ àwọn darkness wọ́n dì mú ó lè jẹ́ pé àwọn mami water àti others ẹ jẹ́ kó jáde sọ́ra rẹ̀. ẹ̀yin gangan darkness ẹ̀yin gan ẹjọ́ mami water ọ̀rẹ́ má bínú ìyàwó mi ò ní bínú àní àlọ́dọ̀ babaláwo ṣé ìṣòro tó níyìn sí yìí tí yóò bá lọ́dọ̀ bàbá tẹ̀ ń lọ yẹn a lè borí ẹ̀. let's give it a try. fún tọ́yà o ṣe ọ̀rẹ́ ti kó sí lórí ìyàwó mi ò bá ń sọ̀rọ̀ ká ló dúdú nílé yìí tá a bá ti ń jẹ ti bí ẹfẹ́ fún láti jẹ kó tún dùn kípa ará àjàṣe jẹ
ọ̀dọ́ babaláwo mo gbé inú ọ̀rẹ́ wò rè. ẹ̀jẹ̀ má bínú mo kàn fẹ́ help yín ni. ẹ ṣe kò ṣe pé nǹkan mi wà. adúpẹ́ o ẹgbọ́n mà adúpẹ́ àsìkò ọlọ́run tó bá tó ọlọ́run máa ṣe dáa fẹ́ fún wa ṣe é sí gbọ́n mà ṣé ìtọ́ ẹgbẹ́ kò lóyún sí báyìí mo fẹ́ lè jáde. ìrọ̀ kọjá bẹ́ẹ̀ ṣe rí àsìkò ọlọ́run tó bá tó àti pé gbà tí mo fẹ́ mi ò fẹ́ pẹ̀lú ọmọ tọ́mù bá wá yọ ọlọ́run mo lè ṣe bẹ́ẹ̀ so tẹ́ ẹ bá wọn lọ bàbá kan sìn tí ó bá jẹ́ ẹ̀tún mu lọ míì tí ó bá tún jẹ́ ẹ̀tún mu lọ míì ẹ̀ máa network owó tó yẹ ká tó máa fi gbádùn àtúmọ̀ lórí babaláwo kò possible ẹ ṣe gan ma adúpẹ́ mà ẹ ṣe gan ma ẹ ṣe gan o nǹkan burúkú kọ́ o ṣùgbọ́n àwọn ò fẹ́ ṣe gan ma ẹ ṣe. àfúntúrà mi ká lọ bẹ̀ ẹ máa gbó àṣejẹ aláǹgbá àṣejẹ onígbé àṣejẹ aláyán àṣejẹ eléṣùrú ẹ máa dúpẹ́ pàbí àlọ torí pé kò tí ì nìmí lára kò lè ní nìmí lára tí àsìkò ọlọ́run bá tó nǹkan tá a fẹ́ ọlọ́run á ṣe fún wa ṣe gbọ́n mà ká ní mo pẹ́ díẹ̀ ní ẹ̀ bá tẹ̀lé wọn lọ àbí ẹ máa lọ mà yes ma. ẹ má gba abẹ yẹn o ẹ má lọ da nǹkan lẹ̀ bí ni ẹ gbà jáde ẹ ṣe gan bí ni ẹ gbà géètì ti wà bẹ́ẹ̀ sí ẹ ṣe o nǹkan burúkú kọ́ o nǹkan burúkú ni àdùnní ká ní mo lọ pẹ́ débi mo ṣe máa kó ṣe ṣe lórí nìyẹn. táwọn ọmọ ẹ̀dọ̀ bàbá kan. ó ṣe jẹ́ ká fún ní trial ẹ̀nìyàn ọkùnrin náà dẹ̀ ní it's not as if mi ò trust ẹ but. tí mi fẹ́ gbé kankan nìyẹn àtìgbà tí àtijọ́ ń gbé àgbélébùú ìṣòro wa yìí ṣé mo ní ẹ lára rí ṣé mo complain rí. truly ò ní mi lára bó tó bá yá sí tí pressure bá pọ̀ jù lórí látọ̀dọ̀ àwọn family nígbà ilẹ̀ máa lọ ronú kẹ́ máa lọ fẹ́ ìyàwó kan síta tó máa lọ bí kan àbí kankan fún yàn kí ni tèmi máa wá jẹ́. family mi kọ́ ló fẹ́ ẹ fún mi èmi ni mo fẹ́ ẹ fún ara mi mi ò dẹ̀ sọ pé ó sú mi àbí mo sọ pé tó o bá bímọ kó kẹ́rù jáde tún gbọ́ o ìgbà tí mo fẹ́ mi ò fẹ́ pẹ̀lú ọmọ tọmọ ò bá dẹ̀ wá nìyẹn glory be to God tásìkò bá tó Ọlọ́run á ṣe wàá máa tójú bọlé wàá máa mú ẹ kiri wàá máa gba tíbí gbà tọ̀hún gba tíbí gbà tọ̀hún. nǹkan tẹ máa ń sọ náà nìyẹn kó tẹ máa ń sọ ni mo ti rí oríṣiríṣi mo dẹ̀ ti gbọ́ oríṣiríṣi mo ti ẹni tó yẹ kó dúró tìyàwó ẹ̀ báyìí ní títí tí wọ́n fi jọ darúgbó àgbà tí máa yẹ kú lè ràn tó oríṣiríṣi wọ́n gbé méjì wá èyí tó fẹ́ gbé mẹ́ta wá tó ti lọ bímọ síta àwọn family the most amazing part ni pé àwọn family tún wá mọ̀ gbogbo àwọn woman yẹn kó dá náà. orí àwọn ọkùnrin yẹn ò pé nìyẹn wọn ò nífẹ̀ẹ́ ìyàwó wọn nìyẹn àsìkò tán bá dojú ìṣòro táwa ní báyìí ló yẹ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹ́ràn ìyàwó wọn wọ́n á bá sọ̀rọ̀ wọ́n á bá ṣeré wọ́n á máa múnú ẹ̀dùn wọ́n á máa jẹ́ kó mọ̀ wípé kò sí nǹkan tó lọ́wọ́ wọn ò lè ṣe ṣùgbọ́n tó bá sí lejúmọ́ ìyàwó wọn wọ́n fẹ́ ìyàwó síta kí ló fún wọn ní assurance pé ìyàwó tó fẹ́ fẹ́ síta pé á tún bímọ àsìkò Ọlọ́run òun ló jà jù èmi o Ọlárewájú kò gbèrègbè arówólò bí omi òjò mi ò lébi tí mo fẹ́ lé ẹ sí àjọ máa dúró di àsìkò Ọlọ́run ni ní àwọn ọ̀rẹ́ tó ń kó kiri yìí àfikún ló ń gbà lọ́wọ́ wọn. ó yẹ kó mọ̀ pé ilẹ̀ Yorùbá wa yìí ó máa ní gbogbo nǹkan wọn tún wọ̀n sí ni tó bá ti ń pẹ́ jù wọ́n máa read mini sí ni. pé kí ni. wọ́n lè ní pé èèyàn ti ṣèrà nígbà tí èèyàn wà ń sisi wọ́n lè ní èèyàn ti lọ tójú bọ̀ nǹkan tó yẹ kí èèyàn tójú bọ̀ pé nǹkan tó fà á nìyẹn tí èèyàn fi bímọ. èèyàn ṣó ní jókòó sójú kan. wọ́n á fún ẹ ní nǹkan ẹ̀ lámì ẹ̀ tọ́ mi ìlà ẹ̀ sí kan ìjọkọ̀jọkọ̀ babaláwa wò pé bóyá tẹ bá sun ọ̀dọ̀ wọn mọ́jú àwọn àjọ̀nù á gbóyún wá ẹ wá gbóyún yẹn wálé má lọ gbóyún àjọ̀nù jọ torí Ọlọ́run kí ló ń kọ́ wa lójú gan-an. ọmọ wa ṣe àlọ́dọ̀ babaláwo àlọ́kíní the last time tí pásítọ̀ fún wa láwẹ̀ tó ní ká gbàwẹ̀ 7 days 3 days péré ló gbà tó sọ pé ó ti rẹ̀ ẹ́ pé kí n gbà yìí tó kù fúnra mi ṣó irú yẹn sì kò ṣe pé ẹ̀ ń bá kan bọ̀ náà nìyẹn. ṣé baby making machine wọ ni àbí lèmi Ọlọ́run ló ń fúnni ní ọmọ gba tí mo dẹ̀ fẹ́ kò sí nǹkan kan tó ṣiyẹ́ wọ́n ló wà pa wọ́n lèmi náà wà pa series of tests tá a ṣe wọ́n ní ká dódà sípò Ọlọ́run kí wàá ló ń kàn ẹ́ lójú babaláwo ò lè fún ẹ níyàn mọ́ àfi kájọ ní sùúrù tó bá lọ bẹ̀bẹ̀ scout tó bá lọ fún ẹ lóyún àjọ̀nù ó lárí mọ́ nìyẹn o ṣé mo ní ẹ lára gan ni. ó ní mi lára náà mú mọ̀ bọ̀ tó bá yá ń sìn pressure lèmi ẹ̀rù ń bè mí náà ni tí pressure bá lọ pọ̀ jù ń sìn lọ́mọ yẹ kí téèyàn gbé o. tí ẹ ò lè gbé torí pé orí mi pé mo dẹ̀ mọ̀ wípé o ò kì í ṣèranù tá a bá sọ pé bóyá ẹ ti yọ yín tẹ́lẹ̀ kí n tó fẹ́ ẹ kí wàá ní wàhálà ẹ ò jẹ́ kí àwọn kan tí ilé wọn ò tó ìyẹn ni pé ọ̀rẹ́ yẹn ń tójú wọlé mò ń wo ọkọ ẹ̀ náà ìjẹun tù
àbí wọ́n ti fún lẹ́fọ̀ọ́ jẹ irú obìnrin tó ní kí àwọn mi wá lọ sílé babaláwo ó mọ tá ti fojú ọkọ ẹ̀ rí ọkọ ẹ̀ gan la máa fọ pátá ẹ̀ òun gan la máa sóúnjẹ dùn ní òjà mi sọ pé ó fẹ́ ṣe bẹ́ẹ̀ fún mi o bó tiẹ̀ ṣe pẹ́pẹ́yẹ bá jòkúta omi ni ó fi ṣu ṣùgbọ́n àánú tiẹ̀ ló ń ṣe mí àbọ̀lọ́ máa tójú bọlé nítorí ọmọ babaláwo gan tẹ́ ẹ fẹ́ lọ bá gan ọlọ́run náà ń ké pè yìí tó bá gbogbo ẹ̀ tán wọn á ní ọlọ́run á jí ó jíṣẹ́ ọlọ́run á jí ó ṣe tó fẹ́ kó ṣe kó ṣe lọ sọ́dọ̀ ọlọ́run yẹn a ti try o ti lọ rí òkè o ti lọ gbàdúrà aláfa àṣẹ ti bí fún wa gbogbo ṣe ti fún wa èwo ló tún wá kù sí. kí la fẹ́ wá ṣe àlọ́dọ̀ babaláwo kí la fẹ́ wá ṣe. ìgbàgbọ́ àti sùúrù àsìkò ọlọ́run ní ká dúró dé àsìkò ọlọ́run ní ká bẹ́ẹ̀. ìrètí pípẹ́ máa ń mọ́kàn ṣàárẹ̀ ni o. èmi ò ṣáàlẹ̀ la mi ì lè ní o kẹ́rù jáde. ò ní mi lára ò ní mi lára ò ní mi lára tó bá ya gan kọ́ wọ́n ṣàbí èmi náà ni ó yẹ kómi náà bímọ náà. ló ní ọkàn ẹ tó ń ṣàárẹ̀ yẹn iṣẹ́ tèmi ni láti jẹ́ kọ́kùn ẹ kó jẹun sókè ṣùgbọ́n mẹ́díà ó lọ o lórí àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ burúkú ni wọ́n kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ yìí sì wá ní pé kó o sọ mí di ọ̀dẹ̀ tó dáa mi ní wò ta wọn á ní kó gun kọ́sẹ́ ẹ̀fọ́ fún mi kí n jẹ́ èmi náà wá jẹ́ tù ó ẹ̀fọ́ tó o ti fún mi òun lè fẹ́ ẹ̀ ó dẹ̀ ṣe ń pa mí tó yẹ kó ṣe kíní ó dàbí pé torí pé ẹ̀mí gan jẹ́ tù mí sórí ìdí tó ìṣẹ̀lẹ̀ yìí Ọlọ́run fẹ́ kí ó kàn nìyẹn o rò bọ́lá fún alápẹ̀rẹ̀ ni nígbà àsìkò báyìí gangan ló yẹ ká gbìyànjú ẹ̀. ní ọ̀sán gangan. ọ̀sán tó ń ràn gangan yìí. gbàdá ní. kémi wá lọ bí ààfin. ìwọ tún yan bọ fọlá máa fẹ́ láàfin mẹ́wàá ṣó nígbà. èmi ò fẹ́ o. ó jẹ́ gbà fún mi. àìrọ́ mi ò ṣe. mo mọ ibi tí màá fi sí tí ò ní pàdé àfin kò lè pàdé àfin. wọ́n fún mi sílẹ̀ jà ló ṣáàdì pé mo ń ṣe nǹkan kíchìn. ẹbí mi náà mo fẹ́ jẹ. iṣu yẹn máa gan mi o. ó dáa mi ò jẹun. irọ́ mi ò fi mí lẹ̀ jọ. yà á lọ. irọ́ mi ò fi mí lẹ̀. àníkó. yà á lọ yẹ ká gbìyànjú ẹ wò. pápá mi ò ìyàwó no òun gan kí wọ́n bá sọ fún níta ó máa lóhun ti gbọ́ òun gan ẹni tó ń kírun tó ń súnmọ́ Ọlọ́run ni tó mọ tó wà ní alukuran pé ẹni tó lóhun bá kọ ọmọ mọ́ kò síbi tó lè lọ kò lè bí i ọ̀tọ́ wọn bá dẹ̀ kọ ọmọ mọ́ ẹ kó lọ sẹ́niwẹ̀ ọjọ́ tó lóhun bá kọ ó kàn lè dọ́jọ́ ẹ̀ ló máa débẹ̀ yẹn tẹ́ni ẹ máa fún ẹ ní anything tó máa pò ló ṣe kò sóhun ló ṣe instead there ó máa gbé Quran ó máa gbá gàlù àlè ó máa yan náà fílẹ̀ ó máa bẹ Ọlọ́run tọ́nà bá kọ Ọlọ́run máa fún un kò sí tó lè lọ tọ́nà bá kọ ọmọ kò sí wọn ò lè fún bẹ́ẹ̀. àáfà lèmi gan fúnra mi tí yín sìn so mi lè lọ sí ibi ọ̀dọ́ babaláwo kan èmi gan fúnra mi màá kú fàdúrà ni màá kú fàdúrà rẹpẹtẹ gidi gan mo yẹ yan everything mo yẹ ké everything màá ké ogbẹ ọ̀rẹ́ amílẹ̀ everything tó bá dẹ̀ believe òun ló mọ̀ I believe myself babaláwo yẹn forget about it. ní ìgbà tí ẹ máa ní mi láì kókó lọ lé babaláwo ni à ń sọ fún. àwọn síbi láìmínà ṣètò ìrọ̀jú mùsùlùmí lè mí o tó bá lè máa kírun ẹ̀ déédéé tó dẹ̀ lè máa ṣe tó dẹ̀ lè máa gbàdúrà dáadáa tí yóò pa kankan nu wákàtí márùn-ún ẹ̀jẹ̀ tó ń ké pọ̀ Ọlọ́run kò sí bẹ́ẹ̀ Ọlọ́run gbàdúrà èèyàn ó kàn lè pẹ́ lójú àwọn èèyàn ni kò lè pẹ́ lójú Ọlọ́run so òun ni mi lè advice ẹ̀ kó bẹ Ọlọ́run ló fún yàn lọ́mọ. máa já o máa bara jẹ́ o láì gba permission lọ́wọ́ mi láì tọrọ àyè pété ṣe ni because ìdílé Christian lèmi ti wá òun ò dẹ̀ ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwa so mi ò lè gbarú ẹ̀. ọ̀rẹ́ nìkan lọ sí babaláwo tí mo dẹ̀ gbọ́ tí mo dẹ̀ testify sí kò possible náà ṣe babaláwo ló ṣe mọ fún yàn ni babaláwo kan máa porúkọ Ọlọ́run kó ló ṣe anything definitely bí a church ló ń lọ bí oníwòlíì bí ó dẹ̀ ní àfààní bí a church àbí mọ́ṣáláṣí ló ń lọ bí a rìn rẹ̀ ni máa kí dédé àdúrà máa gbà dédé máa lọ́chọ́ ìjọ́ ogun máa ṣẹ Ọlọ́run ló ń ṣe gbogbo Ọlọ́run tó ṣeun táyà ṣeun kọ́hìndé ìfarabalẹ̀ tó bá di farabalẹ̀ tó ti ṣe kíni ló ti nígbà wọlé lọ́dọ̀ pé òsìkọ́ tí kò lè ṣẹlẹ̀ bọ̀ tó bá lọ sọ́dọ̀ babaláwo lẹ́yìn tí màá mọ̀ a máa fa gòbè máa ṣẹlẹ̀ gan kí ló fẹ́ lọ sọ́dọ̀ babaláwo kí ni bísíǹsì lọ́dọ̀ babaláwo yẹ́n lè gbọ́n babaláwo gan sẹ̀ gan wọ́n máa rorò kúrò náà babaláwo gan lè fún ẹ̀ kó poison mi gan sẹ̀ gan tó tọ́ ni náà ó lè poison mi because àwọn ọ̀rẹ́ ó burú gan tẹ́pàdé tó agri gan tẹ́tẹ́lẹ̀ gan tẹ́kùn ṣe àwọn nǹkan tí mo like ọ̀rẹ́ tó agbé lọ sílé babaláwo ọmọ ti di gòbè o irọ́ nígbà tí mo ṣe fẹ́yàwó pàpà tí mo ṣe fẹ́yàwó tó ti ju bíi 3 weeks tíyàwó délé èmi I'm from Muslim home Christian làwọn so bàtí njọ́ kan mo jáde mo dé njọ́ kan njọ́ kejì báyìí mo kàn ní yóò gbé Bible ni mo níbo ló ń lọ ó lóun lọ ṣọ́ọ̀ṣì pé wọ́n ní pásítọ̀ tó wà bẹ́ẹ̀ pé ó máa ń gbàdúrà fáwọn èèyàn
mo ní sọ tí wọ́n sọ̀rọ̀ bá ti gbàdúrà ẹ̀fẹ̀ sí o lè lóyún nìyẹn o tó bẹ́ẹ̀ o gbọ́dọ̀ lọ sí anywhere nínú ilé yìí pé o gbọ́dọ̀ you are going to nowhere so talkless pé káwọ́dẹ̀ wà ní ọ̀nà sílẹ̀ babaláwo ó jẹ́ tán nìyẹn tó bá ti lọ sílẹ̀ babaláwo ọ̀hún ló wà gbà lóko ní padà mọ́ tó bá ti lè lọ tí n bá ti mọ̀ pé ibẹ̀ náà lọ ọ̀hún ló wà gbà lóko ní padà wálé mọ́. torí pé tó bá lọ tọrọ ọmọ lọ babaláwo ń sìn ọwọ́ èṣù náà lọ sí máa bá tọrọ ọmọ tí èṣù bá dẹ̀ fún yàn ní nǹkan dẹ̀kẹ̀rẹ̀ á fẹ́ fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan gbà padà lọ́wọ́ èèyàn bọ́ tó bá dúró dàsìkò ọlọ́run à ń ṣe ọmọ tẹ́yìn kó máa fún láyọ̀ ọmọ tó máa fún ní ìsinmi ọlọ́run à ń ṣe fún ọlọ́run tọrọ ọmọ lọ́wọ́ èṣù kó má dín pé ọmọ tó máa lọ máa fi àdá lé kiri àdúgbò àwọn ọmọ tó máa fún wàhálà ọmọ tí ò ní jẹ́ kó dalẹ̀ àbọ̀ ọmọ tí kò ní ọ̀hún gángan sẹ̀f kò ní wá bá ìyá yẹn kalẹ̀ lè ṣú máa wá fún mi ilé advice ọ̀rẹ́ mi kó lọ sílé babaláwo láti lọ tọrọ ọmọ. ṣẹ́rí babaláwo yẹn gbà tí Christianity àti Islam wọ Nàìjíríà ní abẹ́ sí change ọ̀rọ̀ mọ́ra wa lọ́wọ́ traditional medicine wà tẹ bá béèrè question tó yẹ kẹ́ ẹ béèrè lọ́mù ni pé ṣé mo lè lọ traditional medicine house mo lè lọ but mi ò lè lọ ṣe babaláwo mi ò wá mọ̀ nǹkan tẹ́ máa mí babaláwo but traditional medicine wà mo lè ṣe traditional medicine. kò lè babaláwo ò rí ṣe náà rọ ọmọ Ọlọ́run ló ń ṣe ọmọ ọmọ bíbí kì í ṣagbára èèyàn Ọlọ́run ló ń ṣe ọmọ. ọ̀rẹ́ ìyàwó mi mú ìyàwó mi lọ sílé babaláwo torí pé ó ń wá ọmọ tí gbàgbọ́wọ́ ò bá tó tí bá gbọ́ tí ìyàwó mi dẹ̀ lè wá bá mi má pe ìyàwó mi ni because tó ń torí ẹ̀ wá ó ti go beyond pé ìbẹ̀rù Ọlọ́run wà lẹ́mìí ẹ̀ ó ṣà ń wá solution to our problem at all costs màá pè kí ló transparent kí náà sọ débẹ̀ ṣó bìlì pé bẹ́ẹ̀ ni way forward ni ó ti lọ ready made kò sí nǹkan tí lè ṣe máa kàn wọ́n ẹ̀ for another time ni. Are you getting my point? But should in case o tó ẹ pè mí fúnra mi náà láìkí ilé oníṣègùn pé mò ń yẹjú wò ni kò sí nǹkan tá a lè ṣe because à ń wá nǹkan náà àdèmọ́ bí tá a lè wá sí a bá máa gbìyànjú náà ni. Are you getting me? Màá kàn sound ẹ̀ wọ́n ni should in case tó bá ẹ pè mí ò sí into that line. tí ọ̀rẹ́ bá múra mi lọ sọ́dọ̀ babaláwo tí ó bá ti láti pé ó sọ fún mi tó bá sọ fún mi tí n bá nífẹ̀ẹ́ sí láti pé kó mú un lọ lọ́dọ̀ ni kó mú un lọ bọ̀ láì sọ fún mi tí n bá ka mọ́ bẹ̀ ṣòrùtù nìyẹn o ilé ti dàrú nìyẹn kò sí fẹ́ bẹ́ẹ̀ mọ́ nìyẹn. mi ò lè gbarú àbá bẹ́ẹ̀ nítorí wọn ò fi irú ẹ̀ tọ́ mi wọn ò dẹ̀ fi ọ̀nà irú ẹ̀ hàn mí àwọn òbí mi ò fi irú ẹ̀ hàn mí so mi ò lè gbà. tó bá yẹ pé mi tí ì bímọ mi lè lọ sílé aláwo màá dúró de àsìkò Ọlọ́run náà ni. wọ́n á gbé ìyàwó mi tèmi ní mrs kò gbèrègbè láì pé sọ fún kan tó ń lọ sọ́dọ̀ bàbá aláwo tí n bá ti délé ẹnu kájọ páàkì ẹrù ẹ̀ kó lọ́dọ̀ bí ẹ nìyẹn. wẹ́ẹ́ kì í ṣe nǹkan tó dáa nǹkan tó róró rọ́ǹgì ni wọ́n láti sọ fún mi kan tó lè gbèrú gbèsè bẹ́ẹ̀ yẹn torí mo ń láti fara mọ́ ń gbòjé mi náà fẹ́ bí ọmọ yẹn fún so mo ń láti mọ ibi tí ìyàwó mi máa ń rìn sí àti ibi tó ti lọ ń béèrè ọmọ torí inú ilé mi náà ń gbé ọmọ bọ̀ so ọmọ tí Ọlọ́run bá dẹ̀ fún yàn ló ń tolé Ọlọ́run má jà bímọ èṣù tó máa da lérú so kì í ṣe nǹkan tó dáa ṣùgbọ́n mo rí mọ̀ pé àwọn obìnrin tó ń wá ọmọ ó máa ń sò mú wọn lára sódìsódì ó máa jẹ́ kán misbehave bí ọ̀rọ̀ lóyìnbó gbà mí so tí ó bá rí bẹ́ẹ̀ màá show remorse pé kì í ṣe nǹkan tó dáa kó bá ṣe bẹ́ẹ̀ mọ́ so tó bá rẹ̀ ti bẹ̀bẹ̀ tí mo dẹ̀ wádìí ẹ̀ tí mo rí pé kò sí pa lára well ẹ̀yìn adáríjì àádẹ́wò ọ̀nà tá a máa gbé gbà ṣùgbọ́n kì í ṣe pé bóyá tí èèyàn bá kókó rí irú nǹkan bẹ́ẹ̀ tó bá ṣẹlẹ̀ kéèyàn sáré bẹ̀rẹ̀ sí lu ìyàwó ẹ̀ kó sáré lé jáde ìyẹn á ti pọ̀ jù. Ọlọ́run ti kọ́ pé ẹni máa bí wọn máa gbáyé ẹni tí ó bímọ láyé ló máa gbé bọ́lọ́n bá kọ mọ́mọ́ á bí bọ́lọ́n bá dẹ̀ kọ mọ́mọ́ kò ní bí tí n bá nífẹ̀ẹ́ àjọ wọn máa gbé títí láéláé tí ó bá ti sí wàhálà. tọkọ mi bá fẹ́ ìyàwó mi is left to him èmi á sì máa dúró dàsìkò Ọlọ́run mi. kò lè mú ìyàwó mi lọ sọ́dọ̀ babaláwo ẹni títí ibi tí àwọn bá máa lọ gẹ́gẹ́ tí ó ti bẹ̀rẹ̀ tí mo dẹ̀ nífẹ̀ẹ́ fara gbọ́dọ̀ mú lọ pé kó tẹ̀lé mi lákàlọ́ ṣe nǹkan báyìí. advice mi fún Mrs. kò gbèrègbè ni pé kó má da anybody tó bá wá bá láti lọlé babaláwo lọ kó má tẹ̀lé èèyàn kankan lọ síbì kankan kó má gbàdúrà ẹ̀ tó bá yá Ọlọ́run á dá lóhùn Ọlọ́run ló ń ṣe ọmọ tásìkò bá dẹ̀ tó òun náà á bímọ tiẹ̀. bọ́lá á ṣe èyí tó máa dúró tó máa wà pẹ̀lú ẹ̀ inshallah. máa advice ẹ̀ ń pé kó má ṣe irú ẹ̀ kó má da anybody lóhùn láti lọlé babaláwo Ọlọ́run ló ń ṣọmọ tó bá dẹ̀ yá tó ń gbàdúrà ẹ̀ dédé Ọlọ́run á dá lóhùn. inú Bible àti Quran ewé ń bẹ ògùn ń bẹ ó dẹ̀ ń jẹ́ tábà tún wá sọ́nà míì náà is better kò mean anything. mo tọmọ bá ti wáyé I'm support of it.
that was my own view. I'm a Muslim o. But nínú Quran àti Bible ogun bẹ ó dẹ̀ ń jẹ́. máa dá ṣùgbọ́n ẹ mọ̀ pé ọ̀rọ̀ lọ́kọláyàwó ṣòro ìdásí. Why I've been going is supposed to be 18 because of my kind of person I am. Kò ní sọ sí mi létí pé ká lọ síbi kan because of my kind of person I am. Ọmọ kò ní sọ mo trust ẹ. Má pa mí o, ìyàwó nílé. Má pa mí o, ìyàwó àsìkò. Ìrìn gbèrègbèrè tó mi ní ìkó máa tẹ́ mi lọ́rùn o. Ìrìn gbèrègbèrè tó mi ní ìkó máa tẹ́ mi lọ́rùn o. Omi dán. And when I ask you where you at, you keep on calling crazy places, telling you what's on my mind. You keep on making funny faces. Don't seem to realize how much your actions hurt me. Hey, baby. Baby. We used to talk about things that hurt us. Now all you talk about is money. Ain't that funny, baby? I know you wanna be free. I know you wanna fly. Please don't let me stop. I guess it's goodbye. Papa mio, ìyàwó nílé. Papa mio, ìyàwó àsìkò. Ìrìn gbèrègbèrè tó mi ní ìkó máa tẹ́ mi lọ́rùn o. Ìrìn gbèrègbèrè tó mi ní ìkó máa tẹ́ mi lọ́rùn o. Omi dán. Baby, this your scoping dey too much. Just dey scope me left, right and center. You wan kill person. Wọ́n rí ẹ ní Sokoto, wọ́n rí ẹ ní Calabar, wọ́n rí ẹ lóyìnbó, wọ́n rí ẹ lágége. Ìrìn gbèrègbèrè tó mi ní ìkó máa tẹ́ mi lọ́rùn o. Ìrìn gbèrègbèrè tó mi ní ìkó máa tẹ́ mi lọ́rùn o. Omi dán. Walk out every day, so hustle for the pay. Now when people say go slow, you said which way now? Money for hand and the back for round, you wanna roll around with the big boys in town. So it's